ẹ̀yin tèmi ẹ tún wá gbọ́ ẹ tún wá gbọ́ bí Baba Lado ṣe sọ̀rọ̀ sí Alhaji Hamzat Oríyọmí kí ló dé ṣé lórí ọ̀rọ̀ òṣèlú yìí náà eléyìí má tún wá gbẹnu tán o ẹ wá gbọ́ bí Baba Lado bó ṣe yẹ̀yẹ́ Alhaji Hamzat Oríyọmí èmi ò wá mọ nǹkan téèyàn máa rí tán lórí ọ̀rọ̀ ìbò yìí o èmi ò wá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n dá yín lágara ẹ má jẹ́ kí n gbàsìkò yín ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Baba Lado sọ ẹ jẹ́ ká wá gbọ́ bí Baba Lado bó ṣe fi Alhaji Hamzat Oríyọmí bó ṣe fi wọ́n wé ṣenge bó ṣe kí ló dé tó bá tiẹ̀ gbowó fún yín ìwọ̀n ló máa mọ election àdé election máa lọ níbo lẹ fẹ́ tọ́jú ọmọlúàbí yín sí níbo lẹ fẹ́ fojú sí tẹ bá rò pé Alhaji Hamzat Oríyọmí kò ní wọlé tó bá lọ wọlé níbo lẹ fẹ́ fojú sí ẹ̀yin ọmọ Yorùbá níbo lẹ fẹ́ fojú sí gbogbo wa mọ̀ pé Alhaji Hamzat Oríyọmí òun ló lè ṣe é ó wà kápẹ́bù kò tí ì dórí ipò kò tí ì dípò gómìnà ẹ wo nǹkan tí máyì ti ń ṣe nílùú Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ lajú yín o ẹ má lọ tẹ̀lẹ́nu o ẹ má lọ tẹ̀lé àwọn kan tó ti fowó bíráìbù wọn tó ní kọ́ máa wá bá Alhaji Hamzat Oríyọmí ní orúkọ jẹ́ ẹ má lọ tẹ̀lẹ́nu o gbogbo alamọ ipa ribiribi tí Alhaji Hamzat Oríyọmí tó kó nìbàdàn mi ò kí ń ṣọmọ Ìbàdàn tí a bá sọ pé torí pé mo jẹ́ ọmọ Ìbàdàn òun ni mo ṣe ń support Alhaji Hamzat Oríyọmí no mi ò ń ṣọmọ Ìbàdàn mi ò dẹ̀ bá Alhaji tán kódà ààrẹ wa rí but ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ jẹ́ ká kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là ewé ló kọ́là sẹ́kọ̀ọ́ kí máyì tó du ipò gómìnà gbogbo wa láti rí iṣẹ́ ribiribi tó ń ṣe ará Ìbàdàn ń jẹ ìgbádùn ẹ̀ àwọn atọ́rọ̀ kì í ṣe ará Ìbàdàn wọ́n ń jẹ ìgbádùn ẹ̀ báwọn ará ìlú òdìkejì bó ṣe ń gbé kéèsì wá sọ́dọ̀ ẹ̀ tó lè bá wọn solve gbogbo pọ́blẹ̀mù wọn àwọn tó bẹ́kún dọ́dọ̀ ẹ̀ wọ́n ń bẹ̀rìn jáde ǹjẹ́ mo yí ọmọ Alhaji Hamzat Oríyọmí tó ń gbàtọ̀ tí ò kì í ṣọmọ bíbí inú wọn ẹjọ́ téèyàn bá dipò gómìnà ṣe believe pé wọ́n ẹni bẹ́ẹ̀ kò ní í ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ má tẹ̀lẹ́nu o ẹ̀yin ará Ìbàdàn ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ̀yin bàbá Ìbàdàn ẹ̀yin ìyá Ìbàdàn ẹ̀yin àǹtí Ìbàdàn ẹ̀yin bọ̀dá Ìbàdàn ẹ má tẹ̀lẹ́nu o ẹ má tẹ̀lé àwọn tí wọ́n ti fowó bribe wọn tán ní kọ́ máa wá sọ̀rọ̀ against Alhaji Hamzat Oríyọmí o kẹ́ẹ̀dẹ̀ máa wá wo ẹ jẹ́ kí máa yí wọlé tán o wọ́n máa tún yí lù padà o wọ́n máa tún yí lù padà o ẹ má listen sí wọn o ẹ má gbọ́ wọn o ẹ̀yin olólùfẹ́ mi jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ mi ò ṣe bí Alhaji Hamzat Oríyọmí mi ò kí ń ṣọmọ Ìbàdàn but mo ríṣẹ́ ribiribi tí màá yẹn ṣe èmi ò ní gbóná lọ́hùn mọ́ra tí màá yẹn bá débẹ̀ á ṣe gudugudu méje á tún ṣe yàyà mẹ́fà á tún ṣe more than times 20 nǹkan tó ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló máa ń ṣàwọ̀ èèyàn náà torí ìjẹkújẹ torí owó tẹ́ ẹ ti gbà ẹ ti jẹ́ dodo ẹ lè sọ dodo mọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ ẹni tó yọ ọmọ fún yóò ní gbẹ̀yìn lọ́mọ lọ ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV tó yẹ gbà ọkọ ilé tẹ kọ́ máa kọ sí péjì kí wọ́n bá mi fi ìrọ̀kùn tí náà hàn lábẹ́ comment section ṣé nǹkan tí Baba Lado sọ yẹn ṣó make sense ṣó wà okay tó bá tiẹ̀ fún ẹ lówó wọ́n ní tó bá rán ni níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọ́ ọmọ jẹ ni ṣé torí owó tó ti gbà torí o ò lè má gbowó kó máa ṣe báyìí amúkárí tán ó lóun ò gbowó ó lè má gbowó kó máa ṣe báyìí kò possible ẹ jára gbọ́. fún Alhaji Oríyọmí Hamzat tó sọ bá kàn gbé ọ̀rọ̀ sí Alhaji ẹ̀yin tèmi ó mà ní agbára ó mà gba ẹnu tán àròkù ti rẹ̀ já Lado. ṣùgbọ́n this time around Lado yarí o onírọ́ ní Alhaji kan ló méèdì òun ó lòun ló méèdì Alhaji ọ̀nà wíwá ládùúgbà méèdì Alhaji. kò yé mi o. ìgbẹ́ náà lálọ́ gbọ́ á lọ fún ọ̀rọ̀ ẹ yẹ́bẹ́yẹ́bẹ́ tí kì í yín lẹ̀ yín dáadáa ẹ̀yin tèmi ó mà gba ẹnu tán. bá make sure kẹ́ máa bá mi share fídíò yẹn dáadáa ẹ bá mi share rẹ̀. ẹ bá mi share kẹ́ subscribe sílẹ̀ ilé Global TV. Alhaji ẹ ní ọpọlọ rárá ó ní mugun ìka ọ̀fẹ̀jẹ̀sínú tútọ́ funfun jáde lẹ́nu Baba Lado. Can you imagine? ẹ má wọ́ọ̀rì gbogbo ẹ̀ náà lágbèyẹ̀wò á fọ yẹ́bẹ́yẹ́bẹ́ sódà kí ni yóò lè yé wa dáadáa. torí this time around Lado sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀yin tèmi ò ní agbára ẹ̀yin sáà máa bá mi share fídíò yẹn dáadáa ẹ máa bá mi share rẹ̀ dáadáa ojú òní tìyìn ẹ̀yin náà ò ní dẹ́ni àgbégbìn ọmọ ológun yóò ní jábọ́. ẹ wá farabalẹ̀ wo fídíò yìí dé parí kó lè bá yín dáadáa tó bá jẹ́ first time tẹ́yin come across the channel wà nílé Kingola Ent Media TV ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe síbẹ̀. ọ̀fẹ́ ni subscription yẹn wà ní gbowó kankan lọ́wọ́ yín ọwọ́ tẹ̀lé fi ń síbẹ̀ ni ẹ ní fi mọ sàárè ọmọ ẹ ní fi gbọmọ sí láéláé. ẹ má wàá jẹ́ kí n gbà wá lákòókò
ẹja kọjá lọ sínú ọ̀rọ̀ yẹn gangan ní ìsànsán kí gangan ló díje. ló tún fún aládùn ní mòrà láti jáde fún Alhaji Oríyọmí Hamzat lákọlákọ this time around. tẹ́ ẹ bá gbàgbé eléyìí kọ́ ni first time táládùn máa jáde fún Alhaji, most especially wọn àti Funny Thinker. látìgbà tí Alhaji Oríyọmí Hamzat ti declare intent wọn láti run fún governorship race ní Ọ̀yọ́. ìyẹn ní 2027 tó ń bọ̀ yìí ní different challenges tí ń rise sí máa yẹn. most especially àwọn tán trust, àwọn tán fi gbogbo nǹkan gbálò tán wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ against wọn. Funny Thinker ló kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo scenario yìí. gbogbo yín pátá náà lẹ ti rántí, ṣùgbọ́n aládùn ó tiẹ̀ kọ́kọ́ bá Alhaji bẹ̀rẹ̀ ó dé stage kan. ní Funny Thinker náà bá dẹ̀ influence ẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ lóhun àti Funny Thinker bá jọ pamọ́ pọ̀. bá jọ ń sọ̀rọ̀ sí Alhaji Oríyọmí Hamzat left and right. mo mọ̀ pé gbogbo yín lẹ ti rántí scenario yẹn. ló bá di rédíónìkì lọ́tún rédíónìkì ló sì. fún nígbà tó dé stage kan tí Funny Thinker fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ defame Alhaji Oríyọmí Hamzat. mo wá bi Alhaji pé Alhaji Oríyọmí ẹjọ́ nítorí Ọlọ́run ṣe rí rédíónìkì yẹn ẹ bá wa gbà bẹ́ẹ̀. a fẹ́ díù pẹ̀lú Funny Thinker kárakára. ó ṣe pé a fẹ́ díù pẹ̀lú ẹ̀ níwájà gidijagan ṣùgbọ́n a fẹ́ fòfin báwí. àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àgbọ̀n kankan látọ̀dọ̀ Funny Thinker mọ́ láti mọ sọ̀rọ̀ against Oríyọmí Hamzat gẹ́gẹ́ bó ṣe máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. pẹ́ sígbà yẹn láládùn náà jáde lónìí pé èmi omi ìṣòṣèlú mọ́ gbogbo tó bá ti dán mọ́rọ̀ òṣèlú. ẹ má pè mí sí mọ́ mi ìṣe mọ́. mo jáde mo sọ̀rọ̀ ńgbà yẹn mo ní irọ́ lọ aládùn pa mo ní tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé. ẹkẹlẹ mẹ́sì tí bàbá aládùn àti Funny Thinker gbé dání nínú ẹgbẹ́ ìṣèlú APC wọ́n ti sọ pé òun kọ́ làwọn fẹ́ mú fún primary ti tàwọn òun wọ́n padà wá mú Sàràfàdín Àlì. gbogbo ilẹ̀ tí wọ́n ti bí scenario yẹn ṣe lọ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. tí bàbá aládùn wá jáde sórí social media pé òun ò dá sóṣèlú mọ́ mo ní rọ́ láládùn pa. ambition pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì táwọn ẹgbẹ́ òṣèlú APC ti jù sínú omi òun ló fà á tí bàbá aládùn fi jáde tó fi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí. mo ní kò tinú ẹ̀ wá o. ẹ bá ti gbàgbé mo sọ pé kí n sáré rán yín létí. láìpẹ́ Alhaji Oríyọmí Hamzat wá sí press conference pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn ìyẹn ẹgbẹ́ accord. wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ ńbẹ̀ wọ́n dẹ̀ refute a lot of things. lélẹ̀ tó ti jẹ́ ká mọ̀ pé ìjọba tá à ń ṣe lọ lọ́yọ̀ ẹ̀ wọ́n mọ̀ ti fẹ́ ta ilẹ̀ wa tán. ẹ̀yẹ tèmi eléyìí gba ẹnu tán gbàrà tán parí press conference yẹn tán release fídíò yẹn sórí social media. òun láládùn wá jáde ó wá bẹ̀rẹ̀ sí ní tu ẹ̀yìn tèmi ó mà ní agbára. ó tún bọ́ sórí live ó bẹ̀rẹ̀ sí ní tu bí ejò ni. òun Alhaji Oríyọmí Hamzat kọ́ ló méde mi o èmi gẹ́gẹ́ mo méde Alhaji kódà èmi mo ṣiṣẹ́ fún wọn èmi mo ṣe gbá mo ṣàwó ẹ mọ̀ wọ́ọ̀rì ẹ já gbé ọ̀rọ̀ yẹn wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan kó lè bá yé yín. àwọn òtí ẹ̀ tètè mọ̀ gbáládùn ti ta kọ́sọ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn lọ́dọ̀ pẹ̀nkẹlẹ́ mẹ́sì náà ti ń jẹ tẹ́lẹ̀. ó ti ta kọ́sọ́ sínú ẹgbẹ́ APM ìyẹn lọ́dọ̀ Adékànbí. eléyìí tó jẹ́ ẹgbẹ́ òṣèlú tuntun tí gọ́fúnà Ṣèyí Mákindé wọlé sí. àṣà jẹun àníjẹ́ kébi ó pa wá kú. àkọ́kọ́ lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá aládùn fídíò tó ṣe of recent nsìn ká tó wá lọ sórí live tó bẹ̀rẹ̀ sí ní túbí ejò ẹ̀yìn tèmi ó ní agbára. bó ṣe ń ṣépè fún Alhaji Oríyọmí Hamzat bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ kò bá kún gbé. ó sọ débi pé gbogbo àwọn ọmọ Alhaji Oríyọmí Hamzat ló ń rún pa yẹn tó bá wá dórí social media. àwọn àmọ́ ṣe bí ẹni pé àwọn wà òkè ẹ̀yìn tèmi ó máa gba ẹnu tán. láládùn bá wa sọ ẹ jájọ sáré gbọ́ báyìí náà. Bàbá rédíónìkì kì í ṣolóòtú ènìyàn rárá. èmi dẹ̀ believe pé táìmù yìí pé ṣe ló yẹ kẹ́ máa sọ nǹkan tẹ́ ní fáwọn ọmọ Ọ̀yọ́ state so definitely kò sí nǹkan kan bẹ̀ yẹn nìyẹn. ẹ fẹ́ jẹ́ káyé rí yín bí olóòótọ́ ẹ ti wà pẹ̀lú àwọn pípù yìí for the past 7 years tẹ́ ti ń jẹun pẹ̀lú wọn tẹ́ ti ń mu pẹ̀lú wọn. Now you are telling people wọ́n ti talẹ̀ wọ́n ṣe sákúlà wọ́n ti gbalẹ̀ ṣe bí ẹ̀yin ni ẹ̀ ń sell idea àwọn fáwọn èèyàn kí ló dé tẹ̀yin ò complain gbà yẹn ṣé ìgbà yẹn ẹ kì í ṣe olóòótọ́ èèyàn ni ẹ ti wá dolóòótọ́ èèyàn nísìn àní Mugun nìyí ẹ̀yin gangan ni àfibisó lórí number 1. Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹ̀dá tí ń jẹun lára wa tó tún bá wa jẹ́ nísìn làwọn ṣèyí ò dá mọ́ àwọn ṣèyí tó jẹ́ pé tó bá tú sórí ayé ẹ̀ wò rédíónìkì wọ́n bá 90% ìrànlọ́wọ́ ṣèyí nínú ayé yín àwọn ṣèyí yìí ò dá mọ́ àwọn Tinubu tí ò rí yín rárá ń gbà tí yà ń jẹ yín ló wá dá níbo wá là ń lọ sẹ́yìn lólóòfẹ́ èèyàn rédíónìkì ẹ̀dẹ̀rù bá àwọn ọmọ Ọ̀yọ́ state gọ̀ kí lẹ fẹ́ ọ́ bá àwọn ọmọ Ọ̀yọ́ state ẹ̀rí yẹn sọ àwọn ọwọ́ tó fún yín lóúnjẹ ń gbàgbé bí ń pa yín kí ayé àwọn yẹn lè ò dá mọ́ nísìnyí àbí gbogbo ìgbà tí ẹ̀yin kílèmù sí wípé local government ìsákúlà wọ́n ń talẹ̀ ebe ti wà pẹ̀lú wọn kí ló dé tí ẹ complain nígbà yẹn why now then who is fooling who ṣe wá rí èsù tí a ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ yẹn ó bẹ́tà ju ẹ̀yin áńgẹ́lì tẹ̀sẹ̀sẹ̀ wá fẹ́ báyé wa jẹ́ lọ́yọ̀ state lọ ṣe wá rí Adékànbí tán mú wá yẹn ó wá sọmọlúàbí ju ẹ̀yin aláàfin ìyá aláìmoore lọ Adékànbí yẹn á tẹ̀lé tán Adékànbí tó wà nínú APM ni o á tẹ̀lé tán no amount of
propaganda àyíká ọ̀bàyéjì onírọ́. So definitely ẹ̀yin sọ yí pé ibi tẹ́ wà tẹ̀lé ò dá láti lè jẹ́ kí aráyé rí Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ìkà. So ìgbà tẹ́ ẹ ti wà níbẹ̀ tẹ́ ẹ ti ń jẹun tẹ́ ẹ ti ń mu tẹ́ ẹ ti tara wọn ga for the past 7 years. Róòtọ́ ọ̀rọ̀ yẹn sọ wípé Ṣèyí ò dá ní ìsìn torí pé wá láǹbíṣàn tẹ́ fẹ́ gbowó lọ́wọ́ Tinubu bó ti ẹ̀jẹ̀ pé ẹgbẹ́ tẹ́ kójọ náà ẹgbẹ́ yẹn tún fẹ́ fi gbowó lọ́wọ́ federal ni torí ẹ̀yin gan mọ̀ pé ẹ̀ níbi tẹ́ ń lọ kò wá yẹ kẹ́ ẹ bá yé ẹ ọwọ́ tó fún yín lóúnjẹ torí pé wọ́n ní pé ọwọ́ kan ṣoṣo tó ran ni lọ́wọ́ ńgbà tá a jà mọ́ nǹkan kan ó bẹ́ tàjọ ẹgbẹgbẹ̀rún ọwọ́ tí wọ́n ń pàtẹ́wọ́ fún ni lọ gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe ayé ń wò yín o òní ó dẹ̀ lọ ọ̀la wà torí pé ẹ wà pẹ̀lú wọn lánàá tẹ́ ẹ jọ ń ṣe dáadáa ó wá dóní ní ìsìn torí pé láǹbìṣẹ́ ẹ wá ń wò yí pé bóyá àwọn ọ̀gá yín yẹn lè fẹ́ mọ fi kọ́ bọ́dì káyé lè bá rẹ́yìn bí èèyàn rẹ̀ ẹ̀yin ẹni rẹ̀ tẹ́ ẹ ti wà pẹ̀lú wọn tó jẹ́ wípé ẹ ráwọn òótọ́ ọ̀rọ̀ yẹn sọ ńgbà tí ẹ ń jẹ tọ́rọ́kọ́ bọ̀ nígbà tẹ́ ń gbowó lọ́wọ́ wọn ẹ̀rí sọ rédíóníkì tó ṣèlú ò bá yé yín ẹ jẹ́ kán sí ṣọ́ọ̀bù fún yín ní géètì Ìbàdàn káwọn èèyàn máa gbé rédíò àti tẹlifíṣàn wà kẹ́ ẹ kọjú mọ́ṣẹ́ rédíò yín Adékànbí lọmọ Ọ̀yọ́ stéètì ọtẹlì kò sí nǹkan tẹ́ sì lè ṣe sí yìí mo sọ yìí mo dúró náà yín rè o ẹ̀yin èsẹ ni re torí tó bá jẹ́ ni re ni yín gbogbo complaint ẹsẹ ń ṣe nísìnyí for the past 7 years tẹ́ ẹ ti wà pẹ̀lú His Excellency Engineer Ṣèyí Mákindé ó yẹ kẹ́ ẹ ti máa ṣe àwọn complaint yẹn nígbà náà so òye òṣèlú òye yín ìbí ìgbà pé èèyàn kàn fẹ́ tojú bọ nǹkan nítorí àkúnjẹ lèmi rí sí á dára fún gbogbo wa o ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state Adékànbí ń bọ̀ o àfi ẹni tí orí rí ó bá burú sí òlọ́pọlọ ni ó wà ní pé tí Ṣèyí ṣe kó ti di ọdún 8 fún wòrí nǹkan kan gbámú bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a ṣọ́ra fún wọn ẹni tó bá lè dalẹ̀ ọ̀gá rẹ̀ nítorí wípé ó fẹ́ ṣàkúnjẹ ń bì kan kò sẹ́ni tí ò lè dalẹ̀ o ẹ má jà tẹ̀ lọ́dàlẹ̀ èèyàn tó dalẹ̀ wa lọ́yọ̀ọ́ state o á dára fún gbogbo wa mo sọ yìí mo dúró náà o ẹ̀yin lẹni rí fìbí kankan jẹ́ ni rí láti bí síbẹ̀ o púpọ̀ nínú àwọn ọmọ tí ń tẹ̀lé yín ti ń pọ́n lásọ so mélòó nù ọ̀rọ̀ yẹn la fẹ́ sọ ẹ bá àwọn kan fẹ̀yìn lọ́wọ́ sókè mélòó nù àwọn ọmọ yín gan lẹ ti fà lọ́wọ́ sókè púpọ̀ nù àwọn ọmọ yín tó ń pọ́n lásọ gidi bẹ́ẹ̀ sórí wọn ni rẹ̀ dà sáfẹ́fẹ́ ẹ já mọ̀ wò bọ́ ìgbẹ̀yìn ní dolóko àdá àbíbò náà ṣe máa ń pè ẹ rí fíìmù ẹ mọ̀ pé ayé ń wòyìn ẹ mọ̀ pé àwọn èèyàn gan mọ̀ pé ìṣe èèyàn rí òtútọ́ sínú òfẹ̀jẹ̀ sínú fi tọ́ funfun jáde bọ́ba yóò rí ọ rédíóníkì. ìtura kí ni tẹ́yìn rò sí gbogbo ọ̀rọ̀ táládùn sọ̀kalẹ̀ ẹ mọ̀ bá mi drop ẹ̀ sí comment section ojú òní tì í bàbá aládùn can continue. má jẹ́ kí n rán ọ létí pé báyé ṣe ń wo Alhaji Oríyọmí Hamzat láyé wò wọ́n náà o so rántí ìwọ lẹ́rìn rí Alhaji LMP ni kò sí wàhálà mú padà bọ̀ dúró ń sọ̀rọ̀ ń ṣe pé Alhaji Oríyọmí Hamzat ẹ̀sìn kó ti wà pẹ̀lú gọ́vnà Ṣèyí Mákindé láti bóyá bíi 7 years ago so àwọn náà dẹ̀ lọ gbàjọba lọ́wọ́ wọn pé eléyìí ẹ mọ̀ sí kíní ó ti understand bọ̀ ẹ má worry mo sì ń padà bọ̀ wá sórí yẹn because mo fẹ́ analyse gbogbo kíní yẹn papọ̀ tí ó dẹ̀ yé yín. ẹ̀yin tèmi Aládùn dúró ọ̀rọ̀ tí Aládùn sọ lélẹ̀ ẹ gbọ́ gbogbo bó ṣe ń ṣe láwẹ́láwẹ́ fún Alhaji Oríyọmí Hamzat ó sọ ọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀yin tèmi àrùbù tiẹ̀ títàn ni Aládùn bá jáde sórí live kó bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan. mo fẹ́ analyse gbogbo fídíò yẹn kọ̀ kó lè bá yé yín dáadáa ẹ̀yin tèmi ẹja lọ gbọ́rọ̀ tó sọ ní live. máa wá wù mí kẹ́yìn náà máa bá mi drop opinion yín concerning everything sí comment section mo wá ń padà bọ̀ láti parí analysis yẹn kí ni Aládùn bá wa sọ ní live ẹ̀ ẹja jọ gbọ́ báyìí. èmi build ara mi débi tí mo dé nígbà tẹ́mi débi tí mo dé mi èyí sọmọṣẹ́ wọn ìkọ̀sẹ́ lábẹ́ wọn mo dá lọ jìyà yẹn nígbà mo build tán ọ̀rọ̀ Ṣèyí Mákindé ló dé mi àti Alhaji Oríyọmí Hamzat papọ̀ a dẹ̀ ṣiṣẹ́ fún Alhaji Oríyọmí Hamzat tán mo dẹ̀ wá bá yín pé àlàyé ẹ̀ ń tá gbé dání ti wọlé ẹ bá mẹ́ni tì ẹ nítorí pé alágrímẹ̀tì ẹ̀ dẹ̀ lọ tì ní mọ́lé 4 days ni mo lò tẹ́mi bá yọ lórí burúkú èmi kò mọ̀ bá tiwọn jẹ́ káàkiri ni náà. ẹ imagine. mi èmi ò tún wá wò yẹn ìjọ tẹ́ fẹ́ ṣe declaration of intent láì gba $1 lọ́wọ́ yín mo wà stadium mo re epo sí mọ́tò mo náwó mo nára mo fi tọkàntara ṣe. kí wàá lẹ̀ ń sọ fún mi ṣé yóò ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ ni ṣé mo gbowó lọ́wọ́ wọn ni. tó ẹ mọ̀ gbọ́ lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ lọ ṣe research pé who is who nínú àwọn táwọn kò kì í gan mo dẹ̀ rí pé òkè Pẹ́ńkẹ́lẹ́ is the great man mo wá kúrò mo jẹ́ ká ẹ mọ ibi tí mo wà
ẹ wo ẹni tó bá ṣòṣèlú pẹ́ làbòsí kò lè lálẹ́ o tó bá gbowó díẹ̀ gan kò ní lálùbáríkà o. Tálájì mọ̀ pé mo wà ń ta ó dáa ju kí n wà lábẹ́ wọn kí n wá lọ́mọ ìgbàgbọ́dẹ fún wọn lọ pé ní tí Aláàjì tún sọ lélẹ̀ strategy náà fẹ́ lò lé èmi èé ṣe o ọ̀dọ́ Pẹ́ńkẹ́lẹ́ mo wà o ẹ má lọ fi síbò mi. Mo dẹ̀ mọ̀ pé ọjọ́ kò ìjọkàn tí Pẹ́ńkẹ́lẹ́ ó rí iṣẹ́ tí mò ń ṣe fún wọn ṣé mo lè gbowó lọ́wọ́ Pẹ́ńkẹ́lẹ́ kí n rí báyìí ní sẹ́yìn aṣọrùn mi ni. Adé ń sọ nǹkan gidi fún yín èyàn kì í fi emotion bàbá mi lè fẹ́ fipò púpọ̀ gómìnà tí ó bá qualify tí ó ní experience tí ó wà nínú ìjọba rí tí ò mọ bá ṣe ń ṣe nínú kàbá yẹn ìnídìbò fún o. Ajé. Ọ̀gbẹ́ni tí Oríyọmí bá di gómìnà lónìí wọ́n tọ́ ìpẹ̀lú bẹ́ẹ̀ wọ́n tọwọ́ bọ̀ wọ́n lọ́pọlọ. ìyẹn wà ẹ kò sí ẹnì kankan náà kárí sọ pé bóyá èèyàn kan báyìí ni àti Pẹ́ńkẹ́lẹ́ Mercy àti. ó ṣe pé bóyá mẹ́rin mi gẹ́gẹ́ bí ìgbà ìpè mo dalẹ̀ anybody ò fọ́ mi iṣẹ́ o anybody ò sóore fún mi ò mo sóore fún wọn. Baba Aládùn I track my apology mo apologize for statement yẹn ni. Ó jẹ́ káwọn kọ́ láìkì Oríyọmí because ìgbà tó kọ́kọ́ jáde ó jẹ́ káwọn èèyàn mọ̀. nọ́mà yín tó yẹ kẹ́mi ṣe gẹ́gẹ́ bí baba sọ́mọ nìyẹn. ọmọ sọ́dọ̀ Oríyọmí létà ó tún wá padà. yín tó yẹ kẹ́mi sọ gọ́gọ́ bí baba sọ́mọ nìyẹn. kàkà tábí wá sọ́ọ̀bù nù áyá dìbò fún Pẹ́ńkẹ́lẹ́ tó qualify ni torí nọ́mà táàbà rírú Pẹ́ńkẹ́lẹ́ lọ́yọ̀ state tó bá jẹ́ PDP àkọ́dù kò ní wọlé ṣé gba ipò lọ́wọ́ ṣe yí ni. àbúrò bẹ́yàn kékeré lé PDP Mákindé ṣẹ́ṣẹ́ Mákindé kéré ni àbí òṣè dáadáa. Ajé ńkọ́ yes ọ̀fà. ẹnà ẹ wo èmi ṣe báyìí káàdì bá mọ̀ pé mi ò gbowó lọ́wọ́ Pẹ́ńkẹ́lẹ́ ní o. ẹ jẹ́ kí. ẹ máa bọ̀ kí ẹ ṣe kàfá sẹ́nibọ̀dì. kò kàfá sẹ́nibọ̀dì. because ṣe rí ẹ̀yin Baba Aládùn ẹ̀yin gan wà lára àwọn tó ẹ̀yin gan wà ẹ má bínú. Godwest ẹni sùúrù ẹjẹ sáré sọ̀rọ̀ yìí èmi ń ṣalábò tó ṣe èèyàn. ẹ wá ní ká máa tẹ̀lé nìkan torí pé ó ń pín ráìsì agolo mẹ́ta ó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn kí ni títí wá kí n tèmi olórí burúkú ẹ̀ ń jà fẹ́tọ̀ ọmọnìyàn lẹ́ ń fi ẹ̀tọ́ ti wá dùn wá ẹ mọ bẹ́ẹ̀ ṣe lọ ti wà mọ́lé tá a lo 5 days ẹ̀ ní soríire ọmọ ẹ má sórí ibú o mo fọlọ́n búra tán bá ti fún Pẹ́ńkẹ́lẹ́ Mercy tíkẹ́ẹ̀tì ẹ lè ilé déèdì òṣèlú mọ́tá yóò fi parí ẹ tán bá ti fún Pẹ́ńkẹ́lẹ́ Mercy tíkẹ́ẹ̀tì Pẹ́ńkẹ́lẹ́ Mercy lókè Akin Àlàbí lọ́yọ̀ Akin Àlàbí ní Ẹgbẹ́dọ̀nà àrà Akin Àlàbí lẹ́gbẹ́dọ̀nà àrà kẹjọ lọ́mọ iye yín gbogbo ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ wá ń di ẹ̀mú mi tẹ̀ ń fowó lọ̀ mí yẹn ẹ lọ wá influencer mi tẹ̀ máa lò àwa máa ń gbójú síta lórí ẹ̀ tá a bá tẹ̀lé ni bàbá Tinubu lókè Pẹ́ńkẹ́lẹ́ Mercy lọ́yọ̀ state Akin Àlàbí sálẹ̀ tán bá ti fún Pẹ́ńkẹ́lẹ́ Mercy ní tíkẹ́ẹ̀tì máa dádúró lórí ọwọ́ mi ni yín dẹ̀ rọra máa ń lọ ọ̀dọ̀ Akin Àlàbí ó ti tán. It's alright Baba Aládùn kì í ṣalábòsí Baba Aládùn sì ní lára àwọn alábòsí èèyàn ẹ máa bá mi drop ẹ sí comment section lẹ́yìn ìbárò nípa òkòsí lẹ́rù yẹn ó ti ta kọ́sọ́ kúrò lọ́dọ̀ Pẹ́ńkẹ́lẹ́ Mercy ó ti wà lọ́dọ̀ Adékànbí báyìí ìyẹn ibi kárí láì kárí bá kọ́ni sí máa ń ṣe náà nìyẹn o ti understand according to ọ̀rọ̀ tí Baba Aládùn sọ síwájú ó ní kí Alhaji Oríyọmí Hamzat tó sàmọ̀ pé àwọn èèyàn wò wọ́n o so dẹ̀ mọ̀ pé àwọn èèyàn rí ẹ ìwọ àwọn èèyàn rí wọ̀ rárá. àwọn èèyàn wo wù àwọn èèyàn wo wù. ẹnìkan tó máa ń gbìyàn sí pé tó máa ń sọ̀rọ̀ àlùfànṣá síyàn anyhow ẹ ti mọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn mi kì í ṣe irú táìpù báyẹn ṣùgbọ́n Aládùn sórí tó ń ṣe continue mi sí lára àwọn tí ń sọ fún ẹ pé wọ́n bu Alhaji Oríyọmí Hamzat mọ́ kí gangan ló fi ṣe continue èmi mọ̀ tẹ́lẹ̀ because nínú fídíò àmì àkọ́kọ́ tí mo analyse nígbà tó jáde pé dá sóṣèlú mọ́ o ẹnìkan mo rí a lot of comment section tó ń sọ pé bóyá ọ̀pọ̀ ọ̀pọ̀ sọ pé òun ní dá sóṣèlú mọ́ ni ẹ̀yin lẹ̀ wo fídíò mi dáadáa mo analyse ẹ̀ fún yín dáadáa tí kìíní yẹn dẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìpè kò ń ṣe pé Aládùn dìde jáde pé òun ò ní sọ̀rọ̀ sí òṣèlú mọ́ for nothing. sí láìfù kan nígbà yẹn ó jẹ́ kó wá pé tí wọn bá fi lè mú Pẹ́ńkẹ́lẹ́ Mercy o as governorship candidate fún ẹgbẹ́ òṣèlú APC òun ò ní involve nínú òṣèlú mọ́ kò tí yẹ yín àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú àwọn ẹgbẹ́ òṣèlú APC ní Ọ̀yọ́ state nígbà táwọn ìjókòó wọn wò pé Pẹ́ńkẹ́lẹ́ Mercy eléyìí tó ti bá dignity rẹ̀ jẹ́ látòkè wọ́n fi ṣe minister for power àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹgbẹ́ gbogbo ẹ̀sẹ̀ ti ségesège kò síná lọ́tún kò síná lọ́sì Àbújá gangan tó ti ń release everything fún every other state sínú wà ń bẹ́ẹ̀ wọ́n fi ẹjẹ minister for power kò sí àbáríjà kankan ẹ ti understand àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn àgbàgbẹ́ gbẹ̀yìn wá wò pé tá a bá fi lè lo Pẹ́ńkẹ́lẹ́ Mercy fún running meeting Oríyọmí Hamzat àwọn ti fìbò ṣe give away o ẹ ti understand àwọn ti fìbò ṣe give away o
wọ́n wá gbé gbogbo wọn wò wọ́n wá rí pé ó dàgbé pé Sarafadeen Ali àwọn sì tún lè gbélé yẹ̀wò náà sì fún Sarafadeen Ali ní tíkẹ́ẹ̀tì Aládùn wá jáde sọ pé láti ní lọ èmi ò ṣe kinní kan mo ní Aládùn wo mo nítorí pé wọn ló pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì ni à ń tá a bá wò sàkún ọ̀rọ̀ yẹn dáadáa ẹ máa rí pé pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì ti pọ̀ kúdí sí àpò àwọn pípọ̀ yìí dáadáa most especially wọn àti Funny Thinker. wọ́n tọ́pọ̀lọpọ̀ yín ò wá mọ̀ ní pé Funny Thinker àti baba Aládùn àwọn méjèèjì kò sí bọ́n ṣe fẹ́ survive láì bá sọ pé a bá wá àtẹnujẹ lọ sọ́dọ̀ àwọn olóṣèlú báwo ló ṣe fẹ́ survive tí understand fúngbà díẹ̀ tó fi fà sẹ́yìn sínú olóṣèlú yẹn ẹni pósà wa gbogbo miss káàkiri ni ó fìgbà kan sọ pé gọ́fúnà Adémọ́lá Adélékè lọ́sùn state ẹ̀kẹ́ni kan nígbà tó tún yóò tún jáde ó ní 100,000 péré náà fún mi 100,000 péré náà fún mi o òun kọ́ ni mo fi ra mọ́tò ambulance tí mo ra òun kọ́ ni mo fi ra ambulance tí mo ra torí mo rí ìgbà tí mo tà jáde fún tó ní ṣé mọ́tò tán fi ń gbòkú lélẹ̀ wọ́n bẹ̀rẹ̀ gẹ́gẹ́ kọ́ ni mo lọ lé ní baba Aládùn máa bá ẹ sọ̀rọ̀ kan sórí èní wà ń bẹ ọ̀la wà ń bẹ nítorí bá ń ṣe léni tó bá wò pé torí pé mo sáfẹ̀jẹ́ kẹ́ ẹnìkan rí mo mọ̀ pé ìfẹ́ gọ́fúnà Ṣèyí Mákindé tó ní o ti ní ìfẹ́ yẹn láti lẹ̀ bọ̀ kò wá ń ṣèfẹ́ gidi náà ló padà ní sí wọn ìfẹ́ pé mi náà fẹ́ wà connected o ní gbogbo eléyìí tó ní because tá a bá wo ọ̀rọ̀ yẹn dáadáa o náà ló fàjà láàrin ìwọ àti Alhaji Oríyọmí Hamzat according to you according to the life tó ṣe o sọ pé o fẹ́ jẹ́ ká Alhaji Oríyọmí Hamzat tó mú ẹ kán gbé ẹ̀rìn kan mú ẹ mọ gọ́fúnà Ṣèyí Mákindé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbó wá rí pé Alhaji Oríyọmí Hamzat tó tọ́nà ó wá bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣé ń táyé agreement wa nìyẹn òun sọ̀rọ̀ lọ́jọ́ yẹn bí ẹni pé ìwọ àtàlájì Oríyọmí Hamzat kó tó di pé ó jáde ó bẹ̀rẹ̀ sí ní support gọ́fúnà Ṣèyí Mákindé bí ẹni pé ẹjọ́ ní written agreement kan pé títò bá táyà gọ́fúnà Ṣèyí Mákindé bá ti wọlé o nǹkan báyìí la máa ṣe fún ẹ kó sì sọ̀rọ̀ nígbà yẹn nìyẹn tó bá jẹ́ pé Alhaji Oríyọmí Hamzat tó tètè act nígbà yẹn ó sì pa orúkọ máa yẹn jẹ́ tó tá lé nìyẹn àwọn èèyàn wà mọ́ wípé ṣé nígbà tó promise Aládùn dẹ̀ nímọ̀ pé kò sí ẹni promise kankan láàrin yín nímọ̀ pé kò sí ẹni agreement kankan láàrin yín ìwọ náà kàn wò pé ìwọ náà fẹ́ wà connected pẹ̀lú ẹni táyé ń fẹ́ ìwọ náà fẹ́ wà connected pẹ̀lú ẹni tán sọ as at that time ìwọ náà bọ́ sórí social media bí kéèyàn kàn dédé ṣáná sí ring light ẹ̀ kó dẹ̀ máa sọ̀rọ̀ kó máa fi pọ́n èèyàn kan lé kíkó wá ní connections pẹ̀lú ẹlòmíín náà tó ń pọ́n ẹnìyẹn náà lé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kẹ́nìyàn wá wọlé fún governorship kó wá náà expect pé bóyá ẹni eléyìí tó náà ń pọ́n ẹnìyẹn lé o tàbí tó náà ń support ẹnìyẹn so right ẹnìyẹn ní fún láti mú wọn náà lọ sọ́dọ̀ ẹ̀ ṣé o mẹ́ni yẹn kó tó máa sáná sí ring light kó tó máa support ẹni tó ń support àbí ṣé ìwọ àtẹnì kankan ṣẹ́jọ́ wà lọ́ndà agreement ti understand so n tó jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ ní Oríyọmí ni pé gbogbo nǹkan tí táwọn promise òun kọ́ ni wọ́n ṣe òun sọ̀rọ̀ bí ẹni pé ẹni written agreement Alhaji wá jáde wá wò pé ìwọ ọmọ yìí ṣé èmi àti ẹ ṣáàjọ ní agreement ni wọ́n wá jáde wọ́n wá gbé ọ lẹ́yìn ìgbà tán wá gbé ọ tán Alhaji ò padà jẹ́ kékeré yìí ó dédé court ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ yín gbàgbé ni pé defamation of character ó kéré jù wá sí lọ́dún 3 sọ́dún 5 ní defamation of character tó bá yẹ pé Alhaji Oríyọmí Hamzat ti padà fà á kékọ́rí pé ó bà mí jẹ́ ó bà orúkọ mi jẹ́ ó ń sọ̀rọ̀ gbogbo videos tó ń ṣe lélẹ́yìí and àti ní lọ́wọ́ tó bá dé court tí court wá sọ pé kó present evidence bóyá written agreement ẹjọ́ ní tó fi ń sọ̀rọ̀ báyìí tó o bá ti lè rí kinní yẹn present fúnlé ẹjọ́ wọ́n á padà ṣẹ̀wọ̀n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀bẹ̀ pọ̀ lọ́tún lọ́sì torí ọmọ náà fi wá wò pé àwa náà bímọ àdẹ̀ ní gbàdúrà kọ́ ọmọ owó ṣẹ̀wọ̀n tí understand ẹ mọ̀ wọ́rí ẹ lọ fi máa yẹn lẹ̀ ẹ mọ̀ wọ́rí ẹ filẹ̀ ọmọ wa náà ni Alhaji ló wá ń jáde fún lẹ́nìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kíní kan àwọn kan náà kọ́kọ́ bẹ́ẹ̀ sáná sí ring light náà sọ pé kò mọ̀ defame àwọn in the first place ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó náà sọ síwájú ó jẹ́ pé wá pé Alhaji Oríyọmí Hamzat ẹ wá ṣépè sí tẹ́ ẹ bá gba nǹkan kan lọ́wọ́ gọ́fúnà Ṣèyí Mákindé ìjọba tó wà ń bẹ̀ yìí ẹ jẹ́ fún odidi ọdún 7 tó bá tún bí ẹ́ sìn báyìí náà pé òkè wá present àwọn nǹkan tí mo gbà mo ṣe gba nǹkan lọ́wọ́ ìjọba tó ń lọ yìí dákùsọ lè present ẹ̀ fún wa wọ́n tó ti dẹni bí wáyé tá a sì kí n ronú wáyé tá a sì kí n rúrí mi ì sí lára àwọn tó kàn máa ń jáde tó máa ń ṣépè fún yàn sí kíní kan but sometimes wà tó yẹ pé ìka lè mọ̀mọ̀ pé ká lòun ọ̀dájú lè mọ̀mọ̀ pọ̀ dájú lòun o lè má support Alhaji Oríyọmí Hamzat that is your own choice but láti máa jáde láti máa gbé máa yẹn ṣépè láti máa sọ̀rọ̀ sí máa yẹn on top what kí náà fẹ́ fún ẹ kí ni tó fẹ́ achieve lára ẹ kí ló fẹ́ achieve lára ẹ nígbà tá Alhaji Oríyọmí Hamzat ń sọ̀rọ̀ pé nípa ilẹ̀ wọ́n ti ta àwọn ilẹ̀ kan kíní kan ṣé Alhaji Oríyọmí Hamzat ń dárúkọ anybody àbí ok ìwọ náà ò dárúkọ anybody continue ní wọ́n ń sọ̀rọ̀ kan fún gbogbo nǹkan tó ń kálukú bá ṣe nínú ayé o ní ó padà gbà o wọ́n á ṣe pé ó lọ gbàgán lọ́rùn ó kọ́kọ́ gbà nínú ayé yìí kó tó lọ tó bá jẹ́ pé bí wọ́n ń pa ẹ́ débẹ̀ tó fi jẹ́ pé ẹni tí tó jẹ́ pé wọ́n súnmọ́ tó lè yan fáńdà wọ́n ló méèdà Alhaji kọ́ ló méèdà mú mọ̀ kó ti jẹ́ gbogbo nǹkan tó fẹ́ jẹ́ kó tó di pé wà Alhaji Oríyọmí Hamzat ti pàdé in fact tó wà achieve anything lára máa yẹn rí kí ló tiẹ̀ já mọ́ kí ló jẹ́ continue mi ní advice ẹ kó stop you understand continue
gbogbo nǹkan náà ló máa ń padà bíyàn. Alhaji Oríyọmí Hamzat ó mọ̀ pé gọ́vnà Ṣèyí Mákindé ń talẹ̀ o, ó mọ̀ pé kò dáa o, ó mọ̀ pé kò ń sọmọlúwàbí o, ó tó wá tó di pé ó lu ọdún méje pẹ̀lú wọn, wàá lè sọ pé kíní ó mọ̀ pé ó yẹ kán lọ gbàjọba lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé ni. Ó yẹ kán lọ gba gọ́fìmẹ̀ntì lọ tàbí kán lọ sí gọ́fìmẹ̀ntì house kán sọ pé ilé ìtẹ́sí ó yá ẹni remove ẹ̀. mi blame ẹ̀ tọ́pọ̀ lọ́ba sí mọ náà lèèyàn sì lè gbọ́rọ̀ kalẹ̀. kò possible èèyàn ò lè gbọ́rọ̀ kalẹ̀ kọjá bí làákàyè level of ease or intelligent. Èèyàn ò lè gbọ́rọ̀ kalẹ̀ kọjá làákàyè èèyàn. Èèyàn ò lè gbọ́rọ̀ kalẹ̀ kọjá ọgbọ́n ìmọ̀ èèyàn. Ti understand ẹ wà pẹ̀lú gọ́vnà kínní kan fún bí ọdún méje wà á lè lọ síbẹ̀ pé ó yá ilé ìtẹ́sí ìyá kínní kan. Do you know how many times this man call out state government, especially nígbà tí circular, nígbà táwọn obìnrin àwọn ìyá tó wá sunkún wá bá Alhaji Oríyọmí Hamzat ní live wọ́n bẹ̀rẹ̀ sí ní képe bó la ṣe báyìí ẹ̀wọ̀n ẹnìkan tiẹ̀ sọ pé wọlé òun bóyá 400,000 bóyá ọ̀ṣun tiẹ̀ sọ pé wọ́n at the end of the day fún un ní 400,000 lóní kí ló ń fẹ́ 400,000 sí ilé tó ní bọ́ọ̀wù tó ní kinní kan táwọn Alhaji gbé gbogbo kinní yẹn live pé Ọ̀yọ́ state government kí lè fẹ́ sí fún wa báyìí kó tiẹ̀ tó di pé Ọ̀yọ́ ń pè inú Ọ̀yọ́ ń pè ọ̀gán wọlé. So do you know how many times tí Alhaji Oríyọmí Hamzat ti jáde náà ti ń call out state government náà dá wọn lóhùn wípé local government yìí bá wa rí sáwọn local government n tí ò dẹ̀ jẹ́ kí iṣẹ́ yín kó padà dé àwọn ẹsẹ̀ kúkú lélẹ̀. Do you know how many times ó yẹ kí Alhaji Oríyọmí Hamzat kan lọ síbẹ̀ yẹn kan lọ gbàjọba lọ́wọ́ ẹ̀ tàbí kan kó àwọn ọmọ ogun lọ síbẹ̀ èyàn ò lè sọ̀rọ̀ kọjá bí làákàyè rẹ̀ bá sí mọ́ mi blame ẹ sọ pé àwọn ọmọ Alhaji Oríyọmí Hamzat àwọn pọn lásọ ẹ ń ṣe kinní kan continue ìwọ tásọ rẹ tí sì mọ ìwọ tí wọn yellow lásọ àbí ìwọ tí wọn white lásọ kò sí problem continue mi ní advice ẹ pé kò stop láíláí. orí one thing tí mo wà sure ni pé òǹkálùkù ni ó gba èrè tiẹ̀ even nínú ayé ikú tó dìbò lọ tí understand ìwọ tí wọn white lásọ continue ó sọ̀rọ̀ yẹn ó sọ ó ní ìkà ní ọ̀dájú ní gbogbo nǹkan tẹ́ bá ṣe ẹ̀ ń gbé bọ̀ wá sí social media ṣebí off media ni wọ́n ń ṣe gbogbo tiẹ̀ wọ́n ń polówó ọba kọ́ba wọ́n ní ẹ mọ́ bá mi follow mọ́ ọgbọ́n yìí ẹ mọ́ bá mi ṣe gbá ẹ mọ́ bá mi ṣàwo fún ìwọ nìkan offline ló yẹ kán máa sọ̀rọ̀ yẹn kò sí problem continue ó máa pèsè offline ni Alhaji Oríyọmí Hamzat ti ṣe normally ẹni tó bá dẹ̀ wá orí rédíò pé ẹ dákun ẹ ṣàánú mi kíní kan wọ́n yẹ ká sọ pé ó yá ẹ sáré pa gbogbo rédíò yẹn ẹ pa gbogbo kámẹ́rà tó nípa fẹ́ help lágbájá sí problem láti ní point ó sáà gbọ́dọ̀ kọ́kọ́ destroy ẹnìkan láti sọ pé ó fẹ́ ní point tábà tiẹ̀ wá ń ran oníṣẹ́ òwò wá wò pé sà iṣẹ́ tẹ fẹ́ gbéra mi yìí ọmọ kékeré sì ni mí èmi náà sì fèsì gómìnà ọmọ kékeré ní sì ni mí ibi tẹ́mi náà sì lọ sí jìnnà o ọmọ kékeré ni mí èmi náà sì lè di sẹ́nítọ̀ o ní ronú ibi tí kinní yẹn bá ti mọ náà ló mọ anyway èèyàn ò lè gbé ọ̀rọ̀ kalẹ̀ kọjá intelligent èèyàn ò lè gbé ọ̀rọ̀ kalẹ̀ kọjá level ọgbọ́n ìmọ̀ rẹ̀ tí understand tán bá ti rán ẹ níṣẹ́ irúṣẹ́ ó yẹ kó tiẹ̀ kó fi tọmọ jẹ. I know that is my point. Impact in your life generally. máa rán iṣẹ́ irú wa fi tọmọ jẹ. especially mi tiẹ̀ lè rí ẹbú náà nígbà tí funny thinker tó tiẹ̀ jẹ́ pé Alhaji wọ́n gba ilé fún wọn sì gbá wọn ṣàwo àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà kí ló padà fi san máa yẹn so ṣé ó lè wọ́ Alhaji ò sì kankan fún ẹ rí ṣùgbọ́n funny thinker tó padà tó mú wá bá Alhaji torí tiẹ̀ làlájì ṣe dá máa yẹn lọ́lá padà tí ò bá ṣèwọ́ tó gbé funny thinker padà wá bá Alhaji Oríyọmí Hamzat mi ì ṣọ́ọ̀pù funny thinker lè ní that guts that audacity láti sọ pé òun gbéra ẹ̀ padà wá ságídí ìgbè fún alára rẹ̀ mi ì ṣọ́ọ̀pù bí dáa ṣùgbọ́n nígbà tó gbálà kó bá padà wá sínú agbo àwọn èèyàn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ n tó padà wá nú ẹ̀ yín méjèèjì ẹ padà ṣe. So gbogbo ohun tí funny thinker gan padà wá sí kó padà wá jọ mí lójú nígbà tí wọn náà padà bẹ̀rẹ̀ ìwà tiẹ̀ ilé tó jẹ́ ìwà tiẹ̀ gangan kó padà wá jọ mí lójú nítorí tiẹ̀ òun ni ayé tó ṣe padà mọ funny thinker láti pàṣẹ Alhaji Oríyọmí Hamzat that is another impact. Impact tí funny thinker sì ń jẹ lé ní òun ni pé Alhaji Oríyọmí Hamzat kọ́kọ́ tó ti push ẹ̀ sínú ayé wọ́n tún ti jẹ́ káwọn èèyàn ó mọ̀ pé ẹnìkan tó wà tó jẹ́ funny thinker lẹ́yìn ìgbà táyé ti gbàgbé ẹ̀ bàrátà ṣùgbọ́n Alhaji Oríyọmí Hamzat tó sì ń kankan fún ẹ kò sí problem èmi náà sọ pé wọ́n sí anything fún ẹ ṣùgbọ́n continue mi ì sí lára àwọn tí wọ́n advice ẹ pé kò má continue mi ì sí lára wọn nígbà tó gbé rolex dé wá. yà á ò ní torí àwíjàre kí tó tán lẹ́nu ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá Ládò yẹn ẹ gbọ́ bó ṣe yẹ̀yẹ́ Alhaji Hamzat Oríyọmí ẹ gbọ́ tí Kingọlá náà sọ pé tán bá ràn yàn níṣẹ́ ẹrú á dẹ̀ fi tọmọ jẹ torí pé kí ni àwọn tó ń tẹ̀lé yìí wọ́n máa kúrò ńbẹ̀ àwọn tẹ́ ẹ̀rù kó máa wọlé tán bá wọlé níbo lẹ fẹ́ fojú sí that is my point ẹ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV
tó yẹ pé gbà ọkọ̀ ilé ìtẹ̀kọ́ máa kọ̀ sí péjì ẹ náà kí wàá fẹ́ràn ọkùnrin náà wọn lábẹ́ comment section kí lẹ́yìn rí sí ṣé gbogbo ọ̀rọ̀ tí Baba Ládùn sọ sí Alhaji Hamzat Oríyọmí ṣówọ́ tiẹ̀ ṣé Alhaji dísàfù ẹ̀ níbo làlàjì Oríyọmí Hamzat ti ṣe Baba Ládùn níbo ló ti ṣe funny thinker ṣé máa yí dísàfù ọ̀rọ̀ burúkú tó ń sọ sí i lẹ́ni tí gbogbo á mọ̀ wípé bó ṣe ń ṣe fún nílé òun ló ń ṣe fálejò wẹ́ ohun tó ní kálukú bá ti mọ̀ ṣe ṣá òun ni kó máa ṣe ẹ bá mi ṣe fídíò kí bá mi subscribe sí láìlẹ́gbẹ̀ẹ́ ó tún padà bọ̀ ire o.